Zainab Fọláṣadé o. Sùúrù Akínbíyì o. Àwọn ọmọ lónìí wá máa kí wúrà tó ṣeyebíye lójú àwọn. Fọláṣadé at 60. Abiyamọ ńlá bọ̀ já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Abiyamọ tòótọ́. Akíkanjú nìyá wọn. Alábàárò ọmọ níjẹ́. Ọmọ wọn lọ́jọ́ sẹ́yìn po. Ọmọ màjọ́gbẹ̀rú májọ́gbẹ̀kọ. Ẹrú nísìnyí ẹ̀kọ́ kìí sin ènìyàn. Ọmọ lọ́hùn apẹ̀rán ọmọ lóró agogo. Àsìgbà tí ń bẹ lọ́nà tòmùtòmù. Zainab Fọláṣadé Sùúrù aya Akínbíyì o. Àwọn ọmọ lónìí ń kó mọ sọ̀pọ̀ ọdún nílé ayé. Mo bá ọ dúpẹ́ o, mo bá ọ sọpẹ́, Zainab sọdún rẹ̀ lónìí, mo bá ọ dúpẹ́. Mo bá ọ dúpẹ́ o, mo bá ọ sọpẹ́, Zainab sọdún rẹ̀ lónìí, mo bá ọ dúpẹ́. Ọgọ́ta ló pé o, ọgọ́ta ló pé, ọgọ́ta ló pé o, ọgọ́ta ló pé, Ajase Akínbíyì ni ọgọ́ta ló pé. Zainab Fọláṣadé Sùúrù aya Akínbíyì, ó ní tèmi yé mi. Ohun mo ṣe mi sọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Bísú ọmọ bá jìnnà ọmọ màjọ́ mi lẹ́nu. Báyọ̀ ọmọ bá wọlé ohun màlẹ́ mi síta. Ohun mo ṣe mi sọmọ gẹ́gẹ́ tí mo ń sọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kò mú jó, gbé bọ́ọ̀lù kò mú jó, ó yá kò mọ́lẹ̀ kò mú jó, ó yá zazu kò mú jó, ó yá mùkúlù kò mú jó. Ìbálòdé tòní o, Àdùkẹ́ mojúbà kí n tó wọlé wá. Assalamu alaikum onílé mo kágò. Ọmọ yín Fọláṣadé Sùúrù Akínbíyì mo ń béèrè. Fọláṣadé Zainab ilé ló bá wà kówó òde, ẹ̀kúlé ló bá wà kówó dẹ̀dẹ̀. Mo ní yàrá ló bá wà mọ́ bọ̀ ní gbàgede ọmọ ló rán mi débi. Wọ́n ládùúkẹ́ gbéra nílẹ̀ òdìdé. Wọ́n bá wà kí abiyamọ ń làbọ̀ já gbọ̀rọ̀gbọ̀rọ̀ abiyamọ jẹ lọ́jọ́ ògúnlé. Wọ́n bá wà kí wúrà wa tó ṣeyebíye. Wọ́n ní bá wọn bá túnlé ayé wa ní gbàgbà. Wọ́n ní Zainab Fọláṣadé Sùúrù aya Akínbíyì ni ó mọ̀ ṣe yá àwọn. Ó ṣe tọ́jú àwọn, wọ́n ló ṣe kẹ́ àwọn. Zainab Fọláṣadé o, wọ́n pẹ́ náà nílò pọ́gọ́ta nílé ayé koríjì ògbó kó tán. Wọ́n pẹ́ kó dàgbà kó dògbó. Kó mọ̀mọ́ ṣe fọdún èyí sáàṣe mọ́. Ó ti wá sọdún èyí náà. Òrógbó ajé ògbó. Òbí àbíkú dànù lórí rẹ̀. Zainab Fọláṣadé o, kò sí bó bá ti pẹ́ nílé ayé tó. Ojú rò nírìbìrè lójú owó rí. Àkùntà sọ̀lọ̀ àdúdú máradán. Ọmọbìnrin rọ gbọdọ̀. Àmọ́ bí ọjọ́. Àmọ́ lẹ́sẹ̀ bí alárì ni mò ń pè rí hun. Mama Moshood, Mama Oṣùọ̀lálẹ́, Mama Ẹ̀bùn ọlá, Mama Siminsọ́lá, Mama Ọmọ́tọ́lá o. Kò sí bó bá ti pẹ́ nílé ayé tó. Fọláṣadé ò ní kàn náwó sáré ọmọ. Ọ̀wọ́ níjẹ̀wọ̀n ọmọ nínú nira. Ò ní tẹ́lẹ̀ àwùjọ. Wọ́n dàgbà nílé ayé wà fọwọ́ pa wá fẹ́ rí kíjọ́ bí. Owó ẹ̀yà sẹ́wù ọmọ Akínbíyì. Kòkòrò jẹ́ ọgbádùn obì tó gbó. Ikú òjò ọgbádùn alájọ orí rẹ̀. Ìfẹ́ ayé rẹ̀. Ọkọ bí ìṣèwù sọ̀kun olóde. Fọláṣadé ní bòun bá tún ní ayé wa o. Sẹ́wù ọmọ Akínbíyì ló wọ́n fi sàládé orí òun. Tòró ṣe kẹ́ òun. Ó dára. Ó tọ́jú òun ló ṣe tọ́jú òun. Sẹ́wù yóò bá wà ilẹ̀ rẹ̀. Òun bá ń jẹ lájùlé ọ̀run ni ọmọ bá wọn jẹ. Lónìí láyà rẹ̀ pọ́kọ̀tà nílé ayé. Wọ́n sàmọ́dún nínú ọ̀nà ńlá nínú owó. Nínú àtẹ̀tẹ̀ kú tí ìjọba lórí ọ̀rọ̀ gbogbo. Zainab Fọláṣadé Sùúrù Akínbíyì yóò wádìí lé àwọn bàbá rẹ̀. Mo lọ́jọ́ Ajase ipò. Ọmọ màjọ́gbẹ̀rú májọ́gbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìn nìyàn. Ó máa tẹ́ ní wíjọ́. Kí wẹ́wẹ́ ẹbí rẹ̀ má gbọ́n sílẹ̀ nílé bàbá rẹ̀ ni. Ọmọ dúpọ̀ Ajase ipò. Fọláṣadé mọ̀ ń gbòkè àwọn bàbá rẹ̀. Ọmọ yọ́lẹ̀ yóyè. Ògùdù Ajase yóyin oyè yóyin ọlá. Ọmọ dúpọ̀ àgbélẹ̀pẹ̀rin. Àgbọ̀dẹ̀dẹ̀ pẹ́ fún un. Zainab Fọláṣadé mọ̀ ń gbòkè àwọn bàbá rẹ̀. Ẹnì kò bí ó yá lóde po. Ẹnì kò ra gan. Bí ó yá ló tù ú fẹ́. Ó yá tó rà
Bísí Àdùfẹ́ ọ̀gán ìbẹ̀ lóde po Àjàṣẹ́ ọ̀gán ìbẹ̀ lóde po Zainab ọ̀gán ìbẹ̀ lóde po Fọláṣadé ọ̀gán ìbẹ̀ lóde po èmi ò mọ̀ pé ní báṣolúpọ̀ pẹ̀lú àmọ́ lówó àmọ́ bímọ àmọ́ àṣọwọ́ ó sì mọ́ jèrè ayé wọn tòrò bí omi àfòwúrọ̀ pọn omi àfòwúrọ̀ pọn tòrò bí omi yálẹ̀ ẹ̀ta ni wọ́n fi polúpòpòpò bí ẹni pọ̀ya àjàpọ̀pọ̀ kiri lóde ọ̀yàn Fọláṣadé bí wọ́n ti pò kí àwọn bàbá tó bí ọlọ́mọ ni ó wá dílé mọ̀mọ́ rẹ̀ ó dílé lè mọ́mù ní gbọ́wọ́ ọmọ lọ́mù wọn pẹ̀rán ni wọ́n ní ìlú Ọ̀yọ́ ọmọ lọ́rọ̀ àgógó àsìgbà tí bẹ́ẹ̀ lọ́nà tòmùtòmù Fọláṣadé o èwú yẹn wọn dọ́mù wọn dọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yẹn wọn dọ́mù wọn dọ̀tún bá ń tẹ́ ìwọ́jú ọ̀tún mẹ́wù dẹ̀mẹ́ sẹ́wù yẹn àgbàyí lọ́jọ́ ọ̀tún lọ nílé mọ́ tó bí ọlọ́mọ Fọláṣadé o Ọ̀yọ́ Aláàfin nìran àwọn mọ́ tó bí ọlọ́mọ òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà Ọ̀yọ́ kan rí ni wọ́n ń pa láàfin Ọ̀yọ́ ọmọ mọ́tàmọ́ra tíra gbẹrú lójọ́ nílé mọ́ tó bí ọlọ́mọ Zainab sùúrù o mo gbé ọmọ gbọ́ bí mo ti ń pọ́ kí mọ̀mọ́ rẹ̀ tantan pín ní sílọ̀ mẹ́rin tí fọ́ láyàgì Ọ̀yọ́ lónìí kárìn ká sọpa Ọ̀yọ́ lónìí ká gbẹ́sẹ̀ kó yẹ ẹ̀yàn Fọláṣadé at 50 ọmọ àbàjọ wọ́kọ̀ ẹni rẹ̀ ní kọ́ alábàjá járẹ̀lẹ̀ o Ọ̀yọ́ dùn joyin lọ́dún dún náà láàfin Ọ̀yọ́ kúkú yó Fọláṣadé o ẹ̀bọ́ òtajà àmọ́ tọkọ ọ̀bùn tásọ́tò ń tẹ̀ dídí kátọ́rẹ́ yìnbó àgùn àdọ̀ wọn gọ́gọ́ kátọ́rẹ́ níbí mọ́ tó bí ọlọ́mọ ó di kẹrin kése ìgbà tí rí ìfihàn o ẹ̀rù bá mi Zainab ó wádìí pẹ̀lú àwọn ọkọ rẹ̀ ó di ilé ṣẹ́wù ọmọ akínbi yìí tí ó sí láyé mọ́ ọ̀run dẹ̀dẹ̀ bá mi dẹ̀lẹ̀ fún onínú rẹ̀ omi wọ́ kẹ́tẹ̀ ìlú ọgbọ́n ìlú tàgẹ̀rẹ́ bàbá wọn ti sáré jẹlẹsẹ̀ méjì ìlú àbíta lólómi kómi ta ló látàbà túbú bàbodò kodò ọmọ fíjù létí wọjà ti rìn gbẹ̀ndẹ́kẹ́ ọ̀bùn wọjà wọn pa sí òsì lónìí mo rí ibà lọ́wọ́ bàbá wọn Fọláṣadé bí wọ́n ti pọ̀ kí àwọn ọkọ rẹ̀ ní okú ọdún àwọn ọmọ rẹ̀ bí iná pè mí sórí aago wọ́n ní nkì ọbí ológun ẹrú wọ́n ní nkì ọbí ọlọ́gbọ̀n ìwọ ọ̀fà wọ́n lábẹ́ àmọ́tò ọ̀tọ̀ níyà àwọn jẹ́ ọ̀tìlélọ́dún kan ló ní ikú ló bá ń bẹ lóde mo yà á fún àrùn níbà wá ẹ̀bọ̀ wálé kò ní bá ọ nílé lọ́jọ́ ebi bá ń palẹ̀ Fọláṣadé ọlọ́run oníjọ́ sí nílé lọ́jọ́ ebi bá ń pọ̀nà ọlọ́run oníjọ́ rìn dé ọmọ ọbẹ̀ ni àmọ́rí ẹ̀wò bí ìran tó ra bẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ olú àtẹ́lẹsẹ̀ á sì mọ́ ọbẹ̀ náà wò lágbára dání wáyé ìgbà rẹ̀ ti dùn yọ ọlọ́run oníjọ́ tán ọmọ nírọ̀ ń gbé sọnù yóò ṣe bí ọmọ agaraye òní dá ọ aládùúkẹ́mọ̀ ń jẹ́ apẹ̀sà bí ẹni láàyè Zainab o Fọláṣadé o sùúrù Ajase akínbí àṣeyíṣà àmọ́dún o.